Abuku Nla kan Sunday Igboho Osa lánàá àbùkù olóròǹbó ẹ̀yin èèyàn àwọn Yorùbá bọ̀ wọ́n ní iṣu ẹni ní máa ń tọwọ́ ẹni bepo lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa wọ́ Sunday Igboho Osa ńlẹ̀ lánàá o bẹ́ẹ̀ ni. bí nínú jù ó lẹ́yìn tó bá bí aláya rẹ̀ dá irú Sunday Igboho ń sọ pé ẹni tó bá bí aláya wọ́n bí aláya tiwa dá o ìbí ẹ̀ sì ti bí aláwa ẹ̀yin lẹ wá àrè lẹ́yìn ńlẹ̀ yìí ẹni tó bá bí aláya ẹ̀dá kẹ̀ nínú Ìbàdàn níbi táwa ti wà núùlù níbi tí irú tiwa ti wà núùlù ta ni irú Ìgbòho ńlẹ̀ Yorùbá ta ló fi Ìgbòho jẹ́ agbẹnusọ ńlẹ̀ Yorùbá tí wọ́n máa sọ fún wa pé ẹni tó bá bí aláya ẹ̀dá wèrè lẹ́yìn ó ní bàbá àwọn crash ká dáa fún yẹ ó sì padà crash wọ gbólọ náà ni. wọ́n máa wọ́ Sunday Igboho Osa ńlẹ̀ lánàá o bẹ́ẹ̀ ni kí lohun tó fà á a lè sọ wípé ó kù díẹ̀ káàtó fún Sunday Igboho Osa náà torí gbólóhùn tí Sunday Igboho Osa sọ òun ló fa nǹkan tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀ lọ́tún tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ta ẹ̀rọ̀ fún sí Sunday Igboho Osa lára odidi Sunday Igboho Osa owó baba dami ẹkùn ọkọ Fúlàní funny thinker ó fọkọ̀pù díẹ̀ lórí ọ̀rọ̀ yìí ká má parọ́ ṣẹlẹ́ni tó bá ti juni lọ ó lè juni sọnù Sunday Igboho Osa ò kéré nú ayé Sunday Igboho Osa ò kí ń ṣẹni àrífín no matter what Sunday Igboho Osa kò kí ń ṣẹni àbùkù tẹ́bárí lánàá òde yìí ẹ rí i pé bàbá Alado gan tó jáde nínú bẹ̀rù bójó ló sún bàbá Alado tó fi jáde wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lánàá òde yìí òun náà ti tẹ̀ sáré tọwọ́ ọmọ ara ẹ̀ bọ́ sọ torí ó mọrú èèyàn tí Sunday Igboho Osa jẹ́ eléyìí ò kí ń sọ̀rọ̀ ìdínkòkò tẹ́ bá gbọ́ voice note tí Sunday Igboho Osa sọ lánàá yẹn ẹ jẹ́ kí n play fún yín ẹ gbọ́ voice note yẹn kẹ́ gbọ́ nǹkan tí Sunday Igboho Osa sọ ń bẹ̀ Sunday Igboho Osa ò ní kòkò mọ́ funny thinker ara bí ti ń wo mọ́ bẹ́ẹ̀ sì ni kò dín kòkò mọ́ bàbá Alado. hello Adébás àti Alado àti funny thinker o láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn méjèèjì lọ́dọ̀ mi délé ọ̀dọ̀ mi Ìbàdàn tó o bá mú ọ lọ́dọ̀ mi wàláì n tètè lè sọ pé kó tó lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. hello Adébás àti Alado àti funny thinker o láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn méjèèjì lọ́dọ̀ mi délé ọ̀dọ̀ mi Ìbàdàn tó o bá mú ọ lọ́dọ̀ mi wàláì n tètè lè sọ pé kó tó lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. ṣẹ̀ǹgbọ́ báyẹn ó ní Adébás pé àti Alado àti funny thinker o pé ó gbúdọ̀ máwọn méjèèjì wá sọ́dọ̀ òun ó ní tó bá kọ̀ jálẹ̀ tí ò mú wọn wá sọ́dọ̀ òun within the next 24 àbí 48 hours wípé òun ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ láàrin òun Sunday Igboho àti Adébás kò kí ń ṣe nǹkan tó lè ṣẹlẹ̀ sí funny thinker tàbí bàbá Alado ẹ wá gbọ́rọ̀ tí bàbá Alado tó fi ránṣẹ́ sí Sunday Igboho Osa ó bà nǹkan jẹ́ kódà ó sọ débi pé ó ń pe Sunday Igboho Osa ní Monday Igbo Ora yàtọ̀ sí yún ẹ kọ́kọ́ wá gbọ́ nǹkan tí funny thinker tó fi ránṣẹ́ sí Sunday Igboho Osa náà. bí nínú jù ó lẹ́yìn tó bá bí aláya rẹ̀ dá irú Sunday Igboho ń sọ pé ẹni tó bá bí aláya wọ́n bí aláya tiwa dá o ìbí ẹ̀ sì ti bí aláwa ẹ̀yin lẹ wá àrè lẹ́yìn ńlẹ̀ yìí ẹni tó bá bí aláya ẹ̀dá kẹ̀ nínú Ìbàdàn níbi táwa ti wà núùlù níbi tí irú tiwa ti wà núùlù ta ni irú Ìgbòho ńlẹ̀ Yorùbá ta ló fi Ìgbòho jẹ́ agbẹnusọ ńlẹ̀ Yorùbá tí wọ́n máa sọ fún wa pé ẹni tó bá bí aláya ẹ̀dá wèrè lẹ́yìn ó ní bàbá àwọn crash ká dáa fún yẹ ó sì padà crash wọ gbólọ náà ni. níbi tí irú tiwa ti wà núùlù kí irú Ìgbòho máa sọ pé ẹni tó bá bí dà. Competition is the beauty of democracy. Anybody lè compete pẹ̀lú ẹni ebi competition ló gbé Tinubu náà wọlé bí ó bá contest inú APC ṣe yóò rí tíkẹ́ẹ̀tì gbà ní ṣé lọ mú tíkẹ́ẹ̀tì bá ń lé ni ebo contest ni olóyè Sunday Igboho tí Tinubu bá tú yín lẹ̀ ẹ̀yin ló túlẹ̀ kì í ṣàwa o so ti yé yín òótọ́ ni pé mo appreciate fact pé ẹ̀ ń sẹ̀sán fún olóore yín pé ó tú yín lẹ̀ àbí whatever fine bọ̀ fún yín láti wá máa sọ wípé ẹni tán bá bí dáa kó gbé Àtíkù àbóbí wá irú ọ̀rọ̀ wo nìyẹn sẹ́yìn lẹ́ ń bọ́ wálẹ̀ Yorùbá ni ẹ wá ń pé ẹni bá bí dáa kó gbé Àtíkù àbóbí wèrè kan wálẹ̀ Yorùbá sẹ́yìn lẹ́ mélòó ní ilẹ̀ Yorùbá sẹ́yìn ilẹ̀ Yorùbá tọ̀dọ̀ tí yín ní Ìgbòho àbí ilẹ̀ Yorùbá ti agangan nílẹ̀ Yorùbá lókè Ìbàdàn bí àbáwọn ilẹ̀ Yorùbá tó kù àbẹ́rẹ́ wa gbà mí ni
ẹni tó bá bí dáa kó gbà Àtíkù àbóbi wèrè kan wá Tinubu gan ò lè sọ bẹ́ẹ̀ competition ni beauty democracy Tinubu gan ò lè sọ bẹ́ẹ̀ ẹ sọ ọ̀rọ̀ ẹnu ẹ mọ́ kó bá Tinubu pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ ẹ mọ́ sọ káàkiri o láti mọ́ sọ pé ẹni tó bá bí dáa kó gbé Àtíkù àbóbi wèrè kan wálẹ̀ Yorùbá ṣé ẹ̀yin lẹ́ni ilẹ̀ Yorùbá ni ṣé kì í ṣe ilẹ̀ Yorùbá kan náà tọ́jọ́ jẹ́ ti gbogbo wa yìí ni ta ló wá gbà yín lágbẹnusọ tẹ ẹ wá bẹ̀rẹ̀ sí máa sọ lórúkọ gbogbo ọmọ Yorùbá of course mi ò like Obi but ìyẹn ò mí ìgbẹ́ bóyá kò ní right láti campaign níbikíbi tó bá wù tàyà ń sọ pé ẹni ẹ bá bí dáa kó gbé fún tẹ́tí ẹ wá wí yín wà bẹ̀rẹ̀ sí campaign fún Obi ńlẹ̀ Yorùbá látòní lọ ẹ wá ṣe wọ́ọ̀sì tí yín. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dọ̀wọ́ ẹ ẹni tó bá juni lọ ó lè juni sọnù ó lè juni sígbó Sunday Igboho Osa ò kí ń ṣe ní àrífín bẹ́ẹ̀ sì ni kò kí ń ṣe ní àbùkù nílẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn ẹ jẹ́ ń yí kíní sókè kẹfà balẹ̀ gbogbo àlàyé ọ̀rọ̀ tí Funny Thinker ṣe nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé ẹ máa bá ń comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó balẹ̀ tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dé ìnà pẹ́nu ẹ jẹ́ ń yí kíní sókè mò ń bọ̀ ná ẹ má yí kó ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. ẹni àtìrànmọ́ ò gbọ́dọ̀ dákẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ yọ jẹ̀bi ọ̀rọ̀ lórí àwa àti Monday Igboho Oro tá a ti ń bá bọ̀ látànà mo rí olóbó kan gbà láàárọ̀ yìí pé wọ́n ti wá Alado lọ́lé ẹ nílò láti wá Alado lọ́lé o ẹ nílò láti máa wá ọmọ ọlọ́mọ káàkiri torí pé Alado kọ́ ló sẹ̀yìn èmi lẹ pé mo sẹ̀yìn èmi tẹ́ẹ̀sì ni mo sẹ̀yìn rèé nígbà tí ẹ̀ ń pe gbogbo àwọn èèyàn kí wọ́n máa pè mí mo ní correction ni mo ṣe mo correct yín lórí nǹkan tẹ́ ẹ sọ ní kì í ṣe pé bóyá nǹkan tí mo ṣe lòdì sófin ẹ̀yin gángan lẹ́ lòdì sófin nípa mímọ́ sọ wípé ẹni tí wọ́n bá bí ìyá láyé ẹ̀dá kó gbé Àtíkù àbí Òbí wèrè kan wálẹ̀ Yorùbá ṣé tí mo sọ ti yé bẹ́ẹ̀ yẹn alára wa ẹ̀yin lẹ́ lòdì sófin torí pé òfin orílẹ̀-èdè gba ẹnikẹ́ni láàyè pàápàá jùlọ olóṣèlú kí olóṣèlú láti campaign yẹn ní wíẹ̀ tó bá wù ní tìbútò orílẹ̀-èdè yìí nígbà tẹ́ ẹ sì pé ó bí yín nú ẹ̀ ń pe àwọn àgbàlagbà kan tí mo ní àpọ́nlé fún pàápàá jùlọ Dr. Ayéfẹ́lẹ́ wọ́n pè mí mo sì ṣàlàyé fún wọn pé ṣé n tó fi wíyè wọ́n ní pé kí n kàn ṣe fọ́nrán ìdí rẹ̀ bẹ́ẹ̀ pé kọ́rọ̀ wọn tán bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń pè mí láládùn náà ń pè mí níjọ́ náà bẹ́ẹ̀ bá wo fọ́nrán ìdí rẹ̀ bẹ́ẹ̀ ń dáadáa kì í ṣe pé bá mo ṣe ìdí rẹ̀ bẹ́ẹ̀ tààrà o torí pé mi ò lòdì sí òfin orílẹ̀-èdè yìí mo kàn correct yín ni and then tẹ́ bá wo fọ́nrán dáadáa ẹ rí i pé Alado wá bá mi ní ibi tí mo wà níjọ́ yẹn ni mo wà ní location kan ní Alado tí wá bá mi tó ń bẹ̀ mí pé kí n jọ kí n ṣe fọ́nrán yẹn wọ́n ti ń dúró lé lọ́rùn ṣe ni wọ́n kàn ń pè oníṣẹ́jú ìṣẹ́jú tí wọ́n ń dún kòkò mọ́ òun ìgbà kan àwo kan wọ́n wá ṣe fọ́nrán yẹn kọ̀ wá tó báyà bíi ọjọ́ mẹ́fà létà ni Alado wa tún wá sọ fún mi pé wọ́n láwọn ò gbà fọ́nrán o pé àfi kí wọ́n wọ́ èmi wá kí èmi wá fẹnu tèmi gbolẹ̀ níwájú àwọn ni tọ́ lágbọn bí a wá bá dé yìí Monday Igboho Oro tí ẹ bá rí nǹkan kan tó lòdì sófin inú fọ́nrán tí mo ṣeun fóònù nọ́mbà mi rèé 09033048734 nọ́mbà mi nu ó náà mo sì ń lò ń WhatsApp ẹ fún lọ́ọ̀yà yín kó sù mí kó dẹ̀ sẹ́ndì ìwé kóòtù sí mi ń bẹ̀ wọ́n yọjú ilé ẹjọ́ ẹ má lé ọmọ ọlọ́mọ káàkiri èmi lẹ́ pé mo sẹ̀yìn tàbí kẹ́ ẹ mú ẹjọ́ mi lọ sí inú ẹlẹ́yẹlé bí wọ́n bá pè mí ń bẹ̀ wọ́n yọjú nọ́mbà mi rèé òun ni mo ti pè ń 09033048734 nọ́mbà mi nu ó náà mo ń lò ń WhatsApp ẹ sẹ́ndì ìwé kóòtù sí mi màá yọjú tó bá yẹ pé tí mo sọ nínú fọ́nrán lòdì sófin ẹ wá ń dún kòkò ẹ ń dún kòkò ẹ ń lé ọmọ ọlọ́mọ káàkiri fún kíni mo ti fi ọ̀nà tí òfin fi ààyè rẹ̀ lẹ̀ pé èèyàn lè gbà tí èèyàn bá rò pé bọ́yá ẹnìkan sẹ̀wọ̀n mo ti là á lẹ̀ fún yín báyìí tẹ́lẹ̀ bá ti wá tọ̀ kankan nínú méjèèjì tó bá dájú pé orí pé ẹ̀ ń pé kí wọ́n máa lé èèyàn káàkiri náà ni ẹ sì dúró lé lórí èmi ọmọ aburú mọ̀kún wọn jẹ jẹ̀bi ńlẹ̀ yìí o òótọ́ ọbẹ̀ lẹ́gbọ̀n. ẹ̀yin alára wa ẹ dákun ẹ jẹ́ àkójọ rẹ̀ wò fún ẹ̀yin náà. ẹjọ́ aṣáájú mọ́ Àtíkù Òbí wèrè kátó sí. aṣáájú ọ̀la for second time beyond 2027 100%. àbákí ọ̀la after ọdún mẹ́jọ aṣáájú àtúbá bàbá abẹ́lọ́ fún another extra ọdún méjì lè. àgbà yìí bàbá àwọn tó bá ti wá torí ìyá Ìgbòho ló sọ pé o gbé Àtíkù wèrè kan àbófin wèrè kan wálẹ̀ Yorùbá. olóyè Sunday Igboho tí Tinubu bá tú yín lẹ̀ ẹ̀yin ló túlẹ̀ kì í ṣàwa o so ti yé yín òótọ́ ni pé mo appreciate fact pé ẹ̀ ń sẹ̀sán fún olóore yín pé ó tú yín lẹ̀ àbí whatever fine bọ̀ fún yín láti wá máa sọ wípé ẹni tán bá bí dáa kó gbé Àtíkù àbóbi wá irú ọ̀rọ̀ wo nìyẹn sẹ́yìn lẹ́ ń bọ́ wálẹ̀ Yorùbá ni ẹ wá ń pé ẹni bá bí dáa kó gbá Àtíkù àbóbi wèrè kan wálẹ̀ Yorùbá sẹ́yìn lẹ́ mélòó ní ilẹ̀ Yorùbá sẹ́yìn ilẹ̀ Yorùbá tọ̀dọ̀ tí yín nígbòho àbí ilẹ̀ Yorùbá ti agangan nílẹ̀ Yorùbá lókè Ìbàdàn bí àbáwọn ilẹ̀ Yorùbá tó kù àbẹ́rẹ́ wa gbà mí ni ẹni tán bá bí dáa kó gbá Àtíkù àbóbi wèrè kan wá Tinubu gan ò lè sọ bẹ́ẹ̀
competition ni beauty democracy Tinubu gan ò lè sọ bẹ́ẹ̀ ẹ sọ ọ̀rọ̀ ẹnu ẹ mọ́ kó bá Tinubu pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ ẹ mọ́ sọ káàkiri o láti mọ́ sọ pé ẹni tó bá bí dáa kó gbé Àtíkù àbóbí wèrè kan wálẹ̀ Yorùbá ṣé ẹ̀yin lẹ́ni ilẹ̀ Yorùbá ni ṣé kìí ṣe ilẹ̀ Yorùbá kan náà tọ́jọ́ jẹ́ ti gbogbo wa yìí ni ta ló wá gbà yín lágbẹnusọ tẹ ẹ wá bẹ̀rẹ̀ sí máa sọ lórúkọ gbogbo ọmọ Yorùbá of course mi ò like Obi but ìyẹn ò mí ìgbẹ́ bóyá kò ní right láti campaign níbikíbi tó bá wù tàyà ń sọ pé ẹni ẹ bá bí dáa kó gbé fún tẹ́ ẹ tiẹ̀ wá wí yín wà bẹ̀rẹ̀ sí campaign fún Obi ńlẹ̀ Yorùbá látòní lọ ẹ wá ṣe worst yín ẹni ẹ bá bí dáa kó gbé Àtíkù àbóbí wèrè kan wálẹ̀ Yorùbá ẹ̀yin lẹ̀ ń bọ́ àwa ńlẹ̀ Yorùbá àbí mélòó ni ilẹ̀ Yorùbá apá abitẹ́yìn ti wá Ìgbòho ńlẹ̀ ẹlẹ́ńbẹ̀hún ẹ à ń sọ̀rọ̀ lórúkọ ilẹ̀ Yorùbá ẹni ẹ bá bí dáa kó gbé Àtíkù àbóbí wèrè kan wá of course mi ò like Obi èmi ẹ̀gẹ́ fúnra mi ò like it and that's my personal decision but kò ń ṣe pé bóyá ẹnìkan wà máa wá Tinubu lé mi lọ́rùn tipátipá pé ẹni tó bá bí dáa kó gbé Àtíkù àbóbí wèrè kan wá competition is the beauty of democracy tẹ́lẹ̀ bá mọ̀ ẹ̀kẹ́ ká bá sọ fún yín lónìí ojú ti wá ti rí òkun ó ti rọ́ọ̀sà wá ti nẹ́gbàrá ti nẹ́gboro ẹ̀ ń sọ pé ẹni bá bí dáa kó gbé Àtíkù àbóbí wèrè látòní ìlọ ó yá Obi for president ó yẹ wá ṣe wọ́ọ̀sì yín. ẹ tún káàbọ̀ padà èèyàn mi bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ ìpele ìgbẹ̀nu tán ó lékè ńkà bẹ́ẹ̀ náà ló pa ká sọ bó ló ṣe lágbọ̀n tọ̀dọ̀ ti yín bẹ̀rùn tó ráwọn Yorùbá bọ̀ wọ́n ní ohun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kúkọ sí ọmọ ẹlòmíì ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kan bá mi comment kẹ́ máa like kí ni èròǹgbà yín lórí gbogbo awuyewuye tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu ọ̀gbẹ́ni funny thinker ẹ bá ń comment ẹ̀ sí abala àríwúsí bẹ̀rùn àní rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín sáà yìí bó bá tó ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà atúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlóyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.